kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Àjọ tó ń rí sí ìforúkọsílẹ̀ àwọn iléeṣẹ́ ní Nàìjíríà Corporate Affairs Commission ti fún àwọn iléeṣẹ́ tí kò bá tíì fi orúkọ sílẹ̀ ní gbèdéke ọ̀sẹ̀ 6 láti ṣe bẹ́ẹ̀ o. Àtẹ̀jáde kan tí CAC fi síta lórí ayélujára lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2025 ló fìdí ẹ̀ múlẹ̀ o. Nínú àtẹ̀jáde CAC ni wọ́n ti kìlọ̀ pé ẹni tó bá kùnà láti forúkọ iléeṣẹ́ rẹ̀ sílẹ̀ yóò fi ẹ̀wọ̀n jura o, gẹ́gẹ́ bí CAC ṣe wí o. Ìwà ọ̀daràn ni o. Lábala òfin tó de ìforúkọsílẹ̀, abala tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 2020 láti má ṣe owó ní Nàìjíríà gẹ́gẹ́ bí iléeṣẹ́ alájọṣe tàbí pẹ̀lú orúkọ kan láì fi orúkọ iléeṣẹ́ náà sílẹ̀ o. Wọ́n fi kún pé ìwà ọ̀daràn ni o láti máa lo orúkọ kan tó yàtọ̀ sí èyí tí iléeṣẹ́ fi sílẹ̀ lọ́dọ̀ ìjọba. Bákan náà ni wọ́n gba àwọn ọmọ Nàìjíríà ní àmọ̀ràn o láti tẹ̀lé abala òfin ìforúkọ èyí tó ní wọ́n gbọ́dọ̀ jẹ́ orúkọ ìdánimọ̀ iléeṣẹ́ wọn hàn níbi tí iṣẹ́ tàbí òkòwò ọ̀hún ti wáyé o. Ẹni tó bá lu òfin ìforúkọsílẹ̀ yìí ìjìyà wà fún o, gẹ́gẹ́ bí CAC ṣe wí. Ó sì lè jẹ́ wípé ẹ̀wọ̀n ọdún 2 ni ẹni náà yóò fi jura o. Kí iléeṣẹ́ tàbí òkòwò tó lè fi ẹsẹ̀ múlẹ̀ ní Nàìjíríà, ó gbọ́dọ̀ fi orúkọ sílẹ̀ pẹ̀lú àjọ tí a mọ̀ sí CAC. Láti fi orúkọ iléeṣẹ́ náà sílẹ̀ ní ìrọ̀rùn, iléeṣẹ́ ọ̀hún yóò ti wà ní ìbámu pẹ̀lú gbogbo ohun tí CAC ń fẹ́ o. Àwọn bí orúkọ iléeṣẹ́ náà, ibi tí ó fìdí kalẹ̀ sí, àwọn ni adarí àti alájọpín rẹ̀. Ìlànà wo ni wọ́n gbà pín owó wọn o. Wọ́n sì gbọ́dọ̀ ti sanwó ìforúkọsílẹ̀ tó yẹ pẹ̀lú o. Lẹ́yìn tí CAC bá fi orúkọ iléeṣẹ́ náà sílẹ̀ tán, wọn yóò fún wọn ní ìwé ẹ̀rí ìforúkọsílẹ̀, èyí tí orúkọ iléeṣẹ́ náà yóò wà níbẹ̀ gbàgàdà o. Bẹ́ẹ̀ yóò sì tún ṣàlàyé bóyá iléeṣẹ́ aládàáni ni tàbí ti ìjọba. Wọn yóò fún wọn ní nọ́mbà ìforúkọsílẹ̀ èyí tí a mọ̀ sí RC nọ́mbà o, èyí tí yóò jẹ́ ti iléeṣẹ́ náà nìkan ṣoṣo. Ìwé ẹ̀rí náà yóò tún ní ọjọ́ ìforúkọsílẹ̀ lórí o pẹ̀lú ìdánimọ̀ olùforúkọsílẹ̀ àgbà àjọ náà. Ó má bàa di pé àwọn èèyàn ń bọ́ sọ́wọ́ oníjìbìtì o níbi tí wọ́n bá ti ń fi orúkọ sílẹ̀. Àjọ CAC ti ṣe ojú òpó àpapọ̀ kan lórí ẹ̀ka ayélujára wọn o, èyí tó lè fi hàn bí iléeṣẹ́ bá fi orúkọ sílẹ̀ ní tòótọ́ àti ní ti òdodo. Bí o bá fẹ́ mọ iléeṣẹ́ tó fi orúkọ sílẹ̀, CAC sọ pé o lè wá ẹ̀ka ayélujára o àjọ náà nípa títẹ public search. Lẹ́yìn náà ni wọ́n á tẹ nọ́mbà RC iléeṣẹ́ náà tàbí orúkọ iléeṣẹ́ ọ̀hún ní kíkún o láti fi wá a lórí ìkànnì ayélujára wọn. Bí òkòwò tàbí iléeṣẹ́ náà bá ti fi orúkọ iléeṣẹ́ wọn sílẹ̀ o, nọ́mbà RC láti àdírẹ́sì rẹ̀ yóò jáde kedere ni o. Orúkọ àwọn olùdarí àti àwọn alájọpín rẹ̀ nìkan ni kò ní gbé jáde. Àjọ CAC yìí ni òfin fọwọ́ sí ní Nàìjíríà o láti fi orúkọ iléeṣẹ́ tàbí òkòwò sílẹ̀. Yálà aládàáni tàbí ti ìjọba, iléeṣẹ́ kéékèèké tàbí ní ńlá. Gẹ́gẹ́ bó ṣe wí lójú òpó ayélujára CAC, ìlànà ìforúkọ iléeṣẹ́ sílẹ̀ kò nira rárá o. Ohun àkọ́kọ́ náà ni fún ẹni tí ó bá fẹ́ fi orúkọ iléeṣẹ́ rẹ̀ sílẹ̀ láti lọ sórí ojú òpó CAC kó sì tẹ̀lé àwọn ìlànà tí wọ́n là kalẹ̀ níbẹ̀ fún wọn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.